ẹ̀yin tèmi ẹ ṣé ẹ kú gbogbo ìgbà tẹ́ ń bá wa wo àwọn fídíò wa tẹ́ ń bá wa share tẹ́ ń bá wa like ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jọ̀ọ́ mo tún ti gbé tuntun wá o, ẹ bá mi like ẹ bá mi share kẹ bá mi wò ó, ẹ bá mi subscribe, ọwọ́ tẹ fi ń subscribe tẹ fi ń share tẹ fi ń like ẹ ní fi gbọ́mọ sí ẹ ní fi gba lẹ́tà bànújẹ́ lórúkọ Jésù. Ẹ ṣé púpọ̀. Hello, ẹ káàbọ̀ padà. Ẹ káàbọ̀ sórí ìkànnì. Mo tún ti padà wá. Ẹ̀yin ikú olórí burúkú Jesse. Ẹ̀yin ikú olórí burúkú Jesse, ọmọ òfò, ọmọ àdánù, aláyé bàjẹ́, ọmọ ìrankíran, ọmọ bàbá òfò, ọmọ tẹ́nìkan bí, ìwọ tó yẹ kán ti fi sórí burúkú nǹkan oṣù dànù. Àkókò bí ṣẹ̀ṣẹ̀ ràdàràdà, olórí burúkú ọmọ tán fi ń ṣépè fọmọ nínú ayé bọ́ síbi. Ọdún náà èmi ò kì í wú ẹ̀, because I don't have the time to watch idiot like you. Mi ò kí ń wo non-entity àtolórí burúkú. Ó lójú àwọn tí mo máa ń wò lórí ìkànnì. Plus most of the things that you talk about is of no interest to myself. Mo wá rí olórí burúkú kan tó ní pé Bukky Jesse sọ̀rọ̀ kan, ìyẹn yín ikú òfò, ikú Jesse, aláyé bàjẹ́ Manchester, wípé Dorcas ò tí sọ̀rọ̀ sí. Because I'm not stupid like you people. I'm not an aláyé bàjẹ́ like you people that go around on social media looking and searching for everybody that is abusing you and replying them. Ẹ̀yin lọ̀rọ̀ máa ń dùn, ọ̀rọ̀ kì í dùn èmi. Ẹ̀yin tẹ́ ní pé Bukky Jesse sọ̀rọ̀. Ṣé ẹ̀yin ikú òfò Jesse, ṣé yẹn jẹ́ bí ènìyàn nínú ayé? Ẹni tó ti kú nínú ayé tó ń rìn kiri, táyé ẹ̀ ti bàjẹ́, lójú ayé Bukky báyìí ayé ẹ̀ bàjẹ́ life and direct. Inú Bukky Jesse ò lè dùn sí Dorcas because mo wà nínú àwọn tó ṣe kíni, mo wà nínú àwọn tó nígbà tó lórí burúkú olòṣì aláyé bàjẹ́ ní èpè Bukky ọmọ Bukky Jesse tó máa ṣòfò nínú ayé, nígbà tó lórí burúkú ẹ̀ tó gbé òbò pẹ́ẹ́lí, òbò òfò, òbò ìyà, òbò olórí burúkú lọ́jọ́ kìíní àná tó fẹ́ lọ gbé bá Genesis tó lórí burúkú ẹ̀ ṣe fídíò down. Àwa tá a lé Bukky Jesse dànù ni. Wá olórí burúkú ìkejì wèrè aláyé bàjẹ́ ó lẹ́lẹ́ fantasys òfò lẹ́sẹ̀, ọmọ ìbànújẹ́, ọmọ èpè, ọmọ òfò Bukola Jesse apààyàn, olórí burúkú tó korúkọ 21 people jọ sínú pépà tó ní kán lọ pààyàn. Kí ni ìyàtọ̀ nínú àwa àti àwọn olórí burúkú tó kù nínú ayé? Ẹni àdánù, ẹni títí ẹ ti bàjẹ́. Ní sùúrù, owó tó o jí nínú owó bàbá Mohbad lọ́jọ́ kìíní àná, ẹ̀yin ikú òfò Jesse aláyé bàjẹ́ ọmọ. Ṣó lórí burúkú aláyé bàjẹ́ o lọ síbi gidi tó ń ti lè ṣe yín fún ẹni because eyín ẹ̀yẹn bó ṣe wà yẹn ò sì gbúdọ̀ fi jáyàn lóko jẹ náà still o. Tó o bá fi rú eyín yẹn tó o bá dàbò yàn lẹ́pọ̀n, ayé ẹni yẹn bàjẹ́. Bukky, ìwọ ti ṣòfò nínú ayé, ìwọ ò sí nínú èèyàn. Wọ́n ló lórí burúkú ẹni mo dó bàbá Mohbad. Ẹ̀yin ikú òfò Jesse, èmi máa ń mọ̀ máa reply ẹ̀ ni because mo rí ẹ as ẹni tí ẹ ti tán àti wípé I don't even ṣe kí ni, mi ò kí ń wù ẹ̀. Tán bá tiẹ̀ ń sọ̀rọ̀ nípa pé kéèyàn jalè, ṣọ́rọ̀ tọ́ sí ẹ lẹ́nu. Ibi la wà tó lórí burúkú ẹ máa gbowó géèbù lọ. Ọ̀rọ̀ wo ló sọ tó ṣe successfully rí? Ṣé bọ́n sọ pé lórí burúkú ẹ, ọdún mi ò kí ń wo kíní tẹ̀ ń ṣe nípa Mohbad no Mohbad. Ṣé bọ́n ló lórí burúkú aláyé bàjẹ́ ní òfò ẹni èpè ẹ, ẹni títí ẹ ti bàjẹ́ nínú ayé tó ti ṣòfò nínú ayé. Ṣé bọ́n ló lórí burúkú ẹ sọ pé o fẹ́ máa fún bàbá Mohbad $100,000. Olórí burúkú ẹ ló máa gbé kéèsì àwọn èèyàn wa, ìwọ náà ló máa báyé wọn jẹ́. Ìwọ tó ti tán fún, ìwọ tó ti ṣòfò dànù, ìwọ títí ẹ ti bàjẹ́. Lọ́jọ́ kìíní àná tán ní kí n dákẹ́ fún lórí burúkú ẹ, tó lórí burúkú ẹ gbọ́yàn síta.
ẹni òfò ẹni àdánù jọ nítorí Ọlọ́run ṣó pàṣẹ pàpàrí Dorcas mú dákẹ́ lẹ́nu wọ́n fẹ́ gang fight ní o wọ́n ń gang fight ní o that is why ìtìtì kìíní kan yẹn olórí burúkú ọmọ òfò ọmọ ìbànújẹ́ ọmọ bàbá òfò kò ní dáa fún bàbá ẹ lọ́nà ọ̀run òfò lómi ẹ̀fọ́ ń ṣe òfò làwọn tó ní ẹ máa ṣe ò ní jèrè olórí burúkú ìwọ tó jẹ́ pé nǹkan tó wàhálà tó wà nínú ayé òun ló ń lọ yẹn ìwọ táyé ẹ ti bàjẹ́ mọ́ta rẹ orí burúkú tó wà nínú ayé ẹ òun ni mò ń wò níwájú ẹ tó yẹ kó olórí burúkú ẹ tó yẹ kó o fèsì irọ́ ni olórí burúkú ẹlẹ́lẹ́yà eyín òfò orí burúkú iná ló máa kó jọ ṣé gbogbo eyín táwọn ẹgbẹ́ olórí burúkú pẹ̀lú gbogbo owó tó jí nínú justice for Mohbad ṣé gbogbo eyín táwọn ẹgbẹ́ tó kù tán ṣe ṣé òun lolórí burúkú ẹ kó séyín orí bí gbogbo ẹ ṣe rí wọ́gọ́wọ́gọ́ wàá kó eyín síta níbí o mọ bó ṣe rí o eyín ẹnu ẹyẹ o mọ tán bá ti sun ẹran tán sun ẹran sunsun tán sun nínú iná tán sun o mọ bí ó ṣe máa ń kéyín sí béyín ẹ ṣe rí nìyẹn eyín bí eyín ẹran sunsun olórí burúkú ọmọ òfò ọmọ àdánù ọmọ àbànújẹ́ ọmọ tán fi ń ṣépè fọmọ ìwọ ò sí nínú èèyàn títí ẹ ti bàjẹ́ kò sí nǹkan kan lórí ìkànnì tó ṣe successfully rí tí ẹ ti bàjẹ́ ó ti tán fún ọmọ àtọ́jọ́ ìtàn máa ń sọ̀rọ̀ Dorcas máa mọ̀ pé Bukky bá wà bó fẹ́ ṣòfò ni kò ní dá fún Bukky Jesse kò ní yẹ àwọn tí ò mọ̀ ẹ́ ni ò mọ̀ ẹ́ tí mo ṣe sọ inú ẹ̀ ò ẹ̀ lè ever dùn sí Dorcas o mọ̀ why because àwa la jẹ́ kó o bá yé Genesis jẹ́ o mọ̀ pé Genesis níyàwó ńlẹ̀ àbó mọ̀ pé ó níyàwó ńlẹ̀ tó ń bá bí ìyá ẹ̀ dá tó mọ̀ pé bàbá ńlá kú bàbá ẹ̀ tó mọ̀ pé ìyáláyà bàbá ẹ̀ tó bá tó gbangba sùn lẹ́yẹ Bukky Jesse mo challenge ẹ máa bọ̀ ní Nàìjíríà tó bá di December èmi máa wà ní Nàìjíríà tó bá di December ẹ̀ tó o bá ti mọ̀ pé bàbá ẹ̀ Jesse òun ló bí ẹ̀ hello tó o ti mọ̀ pé Jesse ni bàbá tó bí ẹ pẹ́mi ẹ gbé máa bọ̀ lẹ́kọ̀ọ́ ní December ọmọ yìí èkó dùn ẹ máa bọ̀ nílé ẹ̀yin olórí burúkú gbogbo yìí ẹ máa ṣe kí ni ẹ máa bọ̀ nílé èkó dùn ẹ máa bọ̀ nílé níṣó nílé olórí burúkú ọmọ Jesse ìwọ tó jẹ́ pé gbogbo wàhálà tó wà nínú ayé ẹ tó ń bá ẹ yí òun ló ń lọ yẹn ṣé yẹ kí irú ẹ tó má ti ẹ̀ ń sọ tó bá ṣe pé olórí burúkú làwọn tó wà lórí social media náà tó jẹ́ pé ó yẹ kán máa kó gbogbo àwọn past antecedent yìí kán máa kó wá kán fi mọ̀rú olórí burúkú tẹ́ ẹ jẹ́ ṣó yẹ kí ìwọ ìkó yẹ kó o béèrè 1p hello ṣó yẹ kó o béèrè 1p lórí social media ṣó yẹ kán tẹ̀ fún ẹ ní 1 kọ́bọ̀ ṣó yẹ kí ìwọ ìkó o gbé kéèsì wá sórí ìkànnì ẹ̀rọ ayélujára kó o lọ fẹ́ wá treat kéèsì kankan anybody pay attention sí ẹ ṣùgbọ́n irọ́ ni olórí burúkú wọn ti gbàgbé nǹkan tó ṣe lọ́jọ́ kìíní àná Genesis tó ní ìyá ẹ̀ máa kú ìyá ẹ̀ ó máa ń ṣe kíni ó máa ń jẹ èrè ó dẹ̀ ń ṣe kíni ó dẹ̀ ń gbádùn ọmọ ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọ tí ẹ bàjẹ́ òfò ṣí ẹ nínú ayé gbogbo àwọn tó fẹ́ pa lọ́jọ́ kìíní àná gbogbo wọn ṣe dáradára nínú ayé ìwọ olè olórí burúkú ẹni èpè ẹni òfò ẹni àdánù olórí burúkú ìwọ fẹ́ sọ̀rọ̀ pé èèyàn kan ń dóra wọn bàbá oníbírẹ́dì tó wà ní Manchester ò mọ bó ṣe fòbò bó ṣe kí ni nǹkan tó dé tó fi ṣe kí ni tó fi ń gbógun ti Ìyábọ̀ Òjó lọ́jọ́ tèmi kí ló dé tó fi gbógun ti Ìyábọ̀ Òjó lọ́jọ́ tèmi ṣe bí nítorí pé olórí burúkú ẹ̀ okó tí Ìyábọ̀ Òjó tó dókù tó jù dànù tó wò pé kí leléyìí kí rè gbà tó jù lẹ̀ fún ẹ ṣe bókó yẹn lórí burúkú ẹ ló lọ rọ̀ mọ́ ebi tó fi jẹ́ ká gbádùn tó jẹ́ ká gbọ́ràn lórí Ìyábọ̀ yẹn níjẹ́ pé wàá mú eyín orí burúkú wàá kó síwájú bí ẹni títí ẹ ti bàjẹ́ tí ẹ ti kí lèmi gan sọ Dorcas kí ló ń ṣe ẹ bí ẹni títí ẹ ti bàjẹ́ báwo wàá mú eyín òfò wàá kó síwájú ìwọ tó fò ti ṣí ẹ tó ti ṣòfò nínú ayé ó jàjẹkù Ìyábọ̀ Òjó ẹ̀yìn ìgbà yẹn ò tún jẹ́ àgbádùn lórí cyber orí pé o ti ṣí èrè orí pé ẹ ti dàrú. ó dá lóòjọ́ ajẹgínní kan ìgbà tán wá dẹ̀ra wọn olórí burúkú aláyé bàjẹ́ ẹ̀ tó bá ríru okó àlùjòdó ìyẹn tó bá pé wọ́n náà bó ṣe wà tó ṣe pariwo ó já lóòjọ́ àmọ̀pọ́dọ̀ àwọn tó bá tiẹ̀ rí kó tiẹ̀ sáfíìsì ẹlẹ́ẹ̀kan lọ́jọ́ bóyá gbogbo wèrè wọ́nranwọ̀nran rédèrèdè tó ń ṣe nínú ayé bóyá ó máa ṣe kíni bóyá ó máa wálẹ̀ díẹ̀. bó lórí burúkú ẹ̀ ṣe ń dó bàbá oníbírẹ́dì bẹ́ẹ̀ ló ń dó Fẹlá àbí bẹ́ẹ̀ kọ́
òfò wá ń ṣe ẹ́ nínú ayé oṣorí burúkú mọ́ ti tara ẹ gbogbo àwọn ẹgbẹ́ ẹ tó kù gbogbo wọn náà ṣe kí ni gbogbo wọn náà ti lọ fáfáfá olórí burúkú ẹ sì wà níbi tó o ti ń kó gbẹ bó ṣe ń kó gbẹ arúgbó bẹ́ẹ̀ ló ń kó gbẹ àwọn àgbàlagbà tí ẹ ti bàjẹ́ Bukky Jesse tí ẹ ti bàjẹ́ tó o bá rí pé gbogbo wọ́nranwọ̀nran rédèrèdè tó máa ń ṣe lórí cyber lójoojúmọ́ toró lórí burúkú ẹ òró kó dóni anytime tí Bukky bá ti blog ń sìn ẹjọ́ ẹ máa jẹ́ kí n mọ̀ mi ò kí ń wò mi ò mọ nǹkan tó sọ tó bá ti sọ̀rọ̀ mi ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ mo ní láti máa bá a kó sórí YouTube má bà tèmi jẹ́ olùgbàlà kò sí anybody tí ò fẹ́ ọmọ jẹ́ wo àsìkò ṣẹ́ la wà yí wèrè yìí dẹ́ mú ṣẹ̀ṣẹ̀ mọ́ǹtì ọ̀rọ̀ ẹ máa tà gan lórí YouTube ṣé wo lórí burúkú tó bẹ̀bẹ̀ lè tó fi ń pariwo ó dánù gan wọ́n fọ́ra wọn ìwọ tó ń bẹ kó amẹ́ pé kó jọ nítorí Ọlọ́run pé ìyá oko ń jẹ́ olórí burúkú mo níbọ̀ wo wèrè Mr. Ojo wà ńlẹ̀ o Bukky Jesse wèrè Mr. Ojo wà ńlẹ̀ ó ní ìdí oko òbò tó fẹ́ dó ṣé kí n bẹ́ẹ̀ wá ṣé ń gbé fún ẹ mo lè bá wèrè Mr. Ojo sọ̀rọ̀ kó lè dó ẹ kó lè la ẹ gbogbo wọ́nranwọ̀nran rédèrèdè tó ń ṣe lórí ìkànnì ẹ̀rọ ayélujára wa toró lórí burúkú ẹ̀ ò rí èèyàn sáfíìsì ẹni tó bá ipò tí réèyàn kan tó máa ṣe kí ni tó máa gbé ẹ débẹ̀ gbogbo wọ́nranwọ̀nran á ti stop látọjọ́ ẹ̀ gbogbo àwọn èèyàn ń ṣe yín gidi pẹ̀lú thousands of naira pounds olórí burúkú ẹgbà tó máa ṣe tiẹ̀ tí ẹ rí bí ẹran sunsun ṣé o ṣe orí burúkú ní ayé ni tí ẹ ṣe wá ta báyìí ó tiẹ̀ tó lórí burúkú ẹ bá ń jó wọn á máa lùlù sílẹ̀ tìwérí á máa gba ráìtì lọ kí ló dé tó máa ń dance off the beat náà ṣáà orí burúkú tó bẹ́ẹ̀ náà nìyẹn Bukky Jesse ọmọ gíba Jesse olórí burúkú ọmọ òfò aláyé bàjẹ́ torí Genesis ò fún ẹ lóko ẹ̀dọ́ lọ́jọ́ kìíní àná olórí burúkú ẹ má ṣe fẹ́ kú sórí ìkànnì tó jẹ́ kémi àti bọ́dà Victor tó jẹ́ ká gbádùn ìgbà tá a gba Genesis lọ wù ẹ́ Genesis yẹn ń sìn wọ́n ń bọ̀ London láìpẹ́ yìí Alpha market ó ti lọ Saudi Arabia kí ló dé kí ló ṣẹlẹ̀ máa bọ̀ lẹ́kọ̀ọ́ Bukky máa bọ̀ lẹ́kọ̀ọ́ December jẹ́ ká jọ gbádùn Èkó together máa bọ̀ olórí burúkú ẹ ló mọ bọ́n ṣe ń bú lọ́balọ́ba ló mọ bọ́n ṣe ń bú jòyè níjòyè àtẹ́lẹ̀ ìtàn gbẹnu ẹ sí àtẹ́lẹ̀ ìtàn gbẹnu ẹ sí attention seeking bastard olórí burúkú ẹ ló máa ganu sí ṣé mi ni wọ́n fi ń pa owó ló fi ń pa mi ò mọ̀ pé lórí burúkú ẹjọ́ tó bá ti sọ̀rọ̀ mi ẹ máa bá mi gé o sista Aláyọ̀ ẹjọ́ ẹ máa bá mi gé o lórí burúkú ọmọ yẹn tó bá ti sọ̀rọ̀ mi o ẹjọ́ ẹ máa bá mi gé o àsìkò ṣẹ́ wa làwà ò ní jèrè ò ní ṣoríire nínú ayé Bukky òfò lómi ẹ̀fọn ṣe Bukky Jesse wàá ṣòfò mọ́ta ara ẹ̀ ni ò ní pàdé aláàánú gbogbo bíkíbi tó o bá ti rìn sí orí burúkú ló máa jẹ́ tiẹ̀ láti bẹ̀ ìwọ ọmọ yìí ìgbẹ̀yìn ẹ̀ ò lè dáa ìwà abatẹnijẹ́ ìwà apààyàn olórí burúkú yín ẹ join hand together gbogbo àwọn olórí burúkú pàdé olòṣì ẹ̀yin group of aláyé bàjẹ́ gbogbo tẹ́ kóra yín jọ olórí burúkú ìwọ náà ló máa wá sọ story Lizzy wá fún wa ń bí àbó ti gbàgbé ṣé kí n bẹ́ẹ̀ gbé wá wà lọ́wọ́ mi ibi tí mo gbé sí o mo láwọn gbogbo àwọn show tó ṣe yẹn gbogbo ẹ̀ ó wà available fún mi o mo wà níbi tí mo gbé sí gbogbo àwọn show tó ṣe bó ṣe ba ayé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ sórí burúkú together ìwọ ló gbé story yẹn wá tó lórí burúkú yín bá ti fẹ́ gang fight báyìí ẹ̀ẹ́dẹ̀ máa yí ẹnu Bukky jọ máa bọ̀ lẹ́kọ̀ọ́ jọjá lọ Nàìjà ọjọ́ wo ló fẹ́ wá máa bọ̀ lẹ́kọ̀ọ́ orí ìkejì ẹ tẹjọ́ sórí burúkú mọ́rin ibẹ̀ òun yẹn máa pẹ́ ń bẹ̀ gan ó máa pẹ́ ń bẹ̀ bí wèrè wọ́n ti gbàwé lọ́wọ́ ẹ̀ Bukky ìjọ́ wo ló ń bọ̀ lẹ́kọ̀ọ́ jọ olórí burúkú oníjó wèrè olóṣì Genesis sọ pé òun ò ṣe kí ni òun ò fún ẹlẹ́pọ̀ndò wèrè ya wèrè sí gbòòrò ni o olórí burúkú olóbò wèrè nídìí gbogbo orun abẹ́ wèrè ti di funfun tán ibi táwọn young girls wà àwọn ọmọ 18 àwọn ọmọ 22 24 tó bò wọ́n fresh tó mi olórí burúkú ṣó fẹ́ forí burúkú tó wà lára ẹ̀ ṣó fẹ́ kó bá Genesis ni àbí tí ẹ fẹ́ bàjẹ́ ní Bukky olórí burúkú ẹlẹ́jẹ̀ rúru ẹni tí nǹkan rere ò jáde láti inú ayé ẹ̀ wá olóbùkú wọ́n ń gbóbò wèrè káàkiri ló ń gbé bàbá yà gbé já fún àtìgbà yẹn ni ò ti nísinmi ò lè nísinmi tó fi kú gbogbo owó donation tó dá fún Gébú ń bí lọ́jọ́ kìíní àná tó lórí burúkú ẹ̀ sọ pé ó fẹ́ kọ́lé fún Alpha kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ilé yẹn ṣé o ti kọ́lé fún Gébú ó lò sí olè ẹlẹ́lẹ́yà eléyìn bí eyín òfò olórí burúkú ọmọ ìbànújẹ́
ẹni èpè ẹni àdánù kò ní dáa fún ẹ kò ní yẹ olù ní sùúrù ẹ wá Bukky Jesse ò máa jẹ àìsí mọ́ wọ́n ti bóyá ti wá abẹ́rẹ́ kan fún wèrè olórí burúkú gbogbo ìgbà yẹn báyìí wọ́n fẹ́ jẹ àìsí o wọ́n fẹ́ jẹ àìsí olórí burúkú ẹ̀jẹ̀ rúru ìyẹn ló fẹ́ jẹ́ kí Genesis jẹ àwọn ọmọ tán ṣan tán dúró gidi gan wọ́n wà ń bẹ̀ ṣé o lè dúró sẹ́gbẹ̀ẹ́ ìyàwó Genesis ni àbó fẹ́ ṣòfò ní Bukky ṣé ò ń ṣe pé o fẹ́ ṣorí burúkú mọ́ta rẹ̀ nígbà tí ò ń ṣe pé Genesis fẹ́ fọ́ọ̀lù àǹdí wá wá Genesis á wá fi rú ìyàwó ẹ̀ tó fresh yẹn Adéṣọlá ọmọ tó ga tó dúró tó stand wẹ́wẹ́ lábá sọ pé rúwọ́ ló ń fẹ́ kí ló fẹ́ jẹ lára ẹ̀ olórí burúkú ọmọ Bukky Jesse kí ló fẹ́ ṣe kí ló ọmọ yẹn fẹ́ kí ló fẹ́ jẹ lára ẹ̀ kí ni Genesis fẹ́ jẹ lára ẹ̀ tó fẹ́ kú nítorí oko Genesis ó lò ṣì ó lè ó fẹ́ sáré yẹ ọdún bàbá òun bàbá yà gbé já o Genesis pàdí mi ni o a close gan kò yẹ bẹ́ẹ̀ pàdí mi gidi ni tó ta close gan ta wà gan gidi ikú pa ẹ́ dànù bó ṣe wà yẹn o ní jèrè oníṣòrìrì lẹ èmi ń dó bàbá Mohbad wàá lò fẹ́ wàá ní ohun tó ń wù ẹ́ ṣe o fẹ́ dó o dẹ̀ o lè ṣé o ṣe pé wà àti bàbá Mohbad ti ń ṣe wáńkì olóṣì èyí èkó o lè wá Ọlọ́run ti bá wa dìẹ́ pamọ́lẹ̀ sílùú kíni ó ti dìẹ́ pamọ́lẹ̀ sílùú bíi London bíi tó wà ń bí tó ń bá bí ìyá ẹ̀ dáa tó bá mọ̀ pé ìyá ẹ̀ ló bí ẹ tó fòbò olórí burúkú tó fi bí ẹ tó mọ̀ pé ìyá ẹ̀ òun ìyá tó bí ẹ gangan máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀bẹ̀ lábẹ́ o Bukky máa bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n nídìí ẹ nílùú Nàìjíríà ìlú Nàìjíríà is wanted ìyá ẹ̀ tó ń bá ti bí ìyá ẹ̀ dáa tó mọ̀ pé ìyá ẹ̀ ló bí ẹ tó mọ̀ pé bàbá ẹ̀ ní Bukky Jesse ìwọ máa bọ̀ ní Nàìjíríà olórí burúkú oníjàtìjàtì onírandanrandan ẹni èpè ẹni òfò ọmọ ìyá ọmọ òṣì ọmọ ìbànújẹ́ ọmọ ẹlẹ́lẹ́yà ọmọ téèyàn kan ò bí tọ́ bá ti ń fún yín ní láìkì tó ń fún yín ní love lórí Facebook olórí burúkú bọ́ńtrowé yín ẹni òfò ẹni àdánù yín ní mọbi tó yẹ kẹ́ ẹ̀ kàn bọ́ sí kínní ẹ̀ kàn tẹ́ kínní ẹ̀ kàn máa sọ̀rọ̀ randanrandan ọ̀rọ̀ rédèrèdè lẹ́nu ṣé nínú gbogbo àwọn ènìyàn Bukky wá jẹ́ bí èèyàn ni ṣé Bukky ṣe kí ni ṣé Bukky jẹ́ bí ènìyàn ni tí ò bá ń ṣe pé olórí burúkú nìyí ṣé ó yẹ kí Bukky sọ fún yín pé òun ń jà fún justice for Mohbad kẹ́ ẹ máa ṣó orí jẹ́ kí n sọ̀kan fún ẹ kò sẹ́ni tó gbógun ti widow tínú wọn máa ń dùn kálẹ̀ gbogbo ogun tó gbé ti ọmọ ìyàwó Mohbad yẹn lórúkọ Jésù Kristi ogun yẹn kò ní ṣe kí ni kò ní tán nínú ayé ẹ Bukky Jesse àyàfi tó bá yẹ pé ọmọ yẹn ló pa Mohbad nìkan lóko but if not gbogbo ogun tó gbé ti ọmọ ọlọ́mọ ọmọ tí ò mọwọ́ tí ò mọ ẹsẹ̀ gbogbo rọ́ tó pamọ́ ọmọ yẹn tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ ń bẹ tó dẹ̀ ń mọ́ ọmọ yẹn tó dẹ̀ ń ba tiẹ̀ jẹ́ lójoojúmọ́ gbogbo ohun tó ṣe fọ́mọ yẹn ayé ẹ̀ máa bàjẹ́ kẹ́yìn ayé ni rédèrèdè rándanrandan ló mi ẹ̀fọ́ ṣe Bukky Jesse rédèrèdè rándanrandan ló máa gbẹ̀yìn ayé ẹ̀ omi ẹ̀fọ́ ò kì í ṣe kí ni kò kì í níyì o ó máa ń ṣòfò dànù ni Bukky Jesse wàá ṣòfò dànù tìrantìran ni èpè ló máa pa ẹ́ ò ní jèrè ṣó wá rí gbogbo èpè àti pẹ́ẹ̀nì tí àwọn tó jẹ́ widow tán máa ń fèsì nínú ayé Bukky Jesse ní ìgbẹ̀yìn ayé ẹ̀ gbogbo pẹ́ẹ̀nì tó mú ọmọ ìyàwó Mohbad Cynthia àbí kí náà porúkọ ọmọ yẹn gbogbo ẹ̀ pátá ló máa experience nígbẹ̀yìn ayé ẹ̀ tó rọ́mọ yẹn ò ṣẹ́ ọmọ yẹn ò rò ẹ́ ojoojúmọ́ àṣànà tó bá wá ṣànà nínú àṣànà Bukky ọmọ Gilbert Jesse ìwọ ni number 1 àṣànà olórí burúkú ọmọ èpè mi ò ní nísìnyí báyìí sìn I no go dákẹ́ for you tó bá ṣe ń wá wàá máa jẹ́ màá mẹ́bà máa ó ní iye tí ó ṣe lórí YouTube ọlọ́mọ bá ti wá jẹ́ látẹ̀ní lọ Bukky Jesse fún pé o gbógun ti ọmọ tí ò ṣẹ̀ṣẹ̀ ìyẹn ìyàwó Mohbad tó ń pè ní àṣànà tá a làṣànà gbogbo abẹ gbogbo kí lorúkọ ẹ mẹ́ẹ̀ ló ti fòbó ẹ ló ti fi ṣe káìtì tán tá a làṣànà nínú
olórí burúkú ọmọ òfò ọmọ ìbànújẹ́ àṣẹ olórí burúkú ẹ̀ gan gbé kéèyàn àṣẹ gbogbo ohun tẹ́ ẹ máa fi ń búyàn àṣẹ òun ló wà lára yín gbogbo ohun tẹ́ ẹ fi ń búyàn pàpàtà àṣẹ òun ló wà lára yín ọmọ tí ò ṣẹ́ wídò ìkúnlẹ̀ àti nǹkan tí ojú wídò tó máa ń rí lágbára ọlọ́run Bukky Jesse gbogbo ẹ̀ òun lójú ẹ̀ máa rí kó tó kú láyé bí bàbá ẹ̀ ṣe ráre òfò tí bàbá ẹ̀ ṣorí burúkú nínú ayé Bukky Jesse orí burúkú yẹn náà ló máa jẹ́ tiẹ̀. àyàfi tó bá yẹ pé ọmọ yẹn ṣẹ̀ ẹ́ o máa búlé ọmọ yẹn àárọ̀ ọ̀sán alẹ́ Bukky Jesse èpè ló máa pa ẹ́ o ò ní kú síbi táṣọ ẹ wà kì í san fẹ́ san kì í wọ̀ fẹ́ wọ̀ Bukky Jesse kò ní san fún ẹ nínú ayé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí rédèrèdè rándanrandan ló máa gbẹ̀yìn ayé Bukky ọmọ Gilbert Jesse orí burúkú tí bàbá ẹ ṣe sẹ́ kó tó kúrò nílé ayé orí burúkú yẹn times 1 million òun ló máa gbẹ̀yìn ilé ayé ẹ tí ò bá ń ṣe pé àwọn èèyàn ti ya wèrè sẹ́ ìwọ tó kọ orúkọ almost 50 people ó include orúkọ gbogbo àwọn ọmọ ìyá àti bàbá ẹ mọ tó ló fẹ́ pa wọ́n dànù ṣérú ẹ ló yẹ kí wọ́n jókòó sórí platform ẹ kó máa hèlì ẹ kó máa dáwó sí ẹ lọ́wọ́ ìgbà tó yẹ pé lórí burúkú wọn most of them wọn ṣiṣẹ́ owó tó bá yẹ pé lórí burúkú wọn ṣiṣẹ́ owó ni wọn ò lè máa wá dáwó sírú olórí burúkú bíi tiẹ̀ lọ́wọ́ no integrity nothing kéèsì Mohbad ó wá sọ olórí burúkú mi nínú yín ó sọ yín dóge meanwhile ó lè níyín ẹ fi ń jalè ní ọlọ́run bẹ́ẹ̀ ṣe pé mi ò kàn wá interested nínú kéèsì yẹn ṣá ó kàn jẹ́ nǹkan tó kàn rí mi lára pé kí lélẹ̀ tó bá pẹ́ mo wà interested nínú kéèsì yẹn ni ayé ẹ ti máa ṣòfò dànù ju bó ṣe wà lọ. ayé ẹ ó ti máa ìwọ náà mọ̀ náà ayé àti ṣòfò lọ́wọ́ mi gidi gan màá ti gbága ti wèrè ẹ màá gbága tiẹ̀ ti máa jókòó tí ẹni tí máa fún ẹ jẹ back to back bọ́ọ̀lù ọ̀nkàn ṣe tó jẹ́ pé mi ò kàn wá I was not just interested kí ló kàn mí pẹ̀lú ẹ̀ ń ṣe justice for Mohbad justice olórí búwo lẹ̀ ń ṣe káàkiri ẹ̀yin olè ìwọ tó yẹ kán fẹ̀yìn ẹ̀ tí àgbà kan pa ẹ́ dànù olè Bukky Gilbert olórí burúkú Jesse ṣé àmọ́ sítórì bàbá òfò olórí burúkú aláyé bàjẹ́ tó bí ẹ nínú Celestial Church ni ṣé bí bàbá ẹ olórí burúkú tó bí ẹ ó wà nínú àwọn tó fẹ́ da Celestial Church rú irú ẹ̀ náà sọ irú ẹ̀ ìwọ aṣòṣì mámọ̀ ìwọ olórí burúkú ẹni èpè olórí burúkú ọmọ òfò ọmọ àdánù ọmọ títí ẹ ti rún ayé ẹ rún jégéjégé ni táyé ẹ rún gan beyond repair ó ò ní ṣe oríire nínú ayé èpè ló máa pa ẹ́ rédèrèdè ló máa bá kú òṣì ìranù ló máa jẹ́ tiẹ̀ kẹ́yìn ayé ẹ̀ ọmọ àlè ọmọ òfò olórí burúkú yín fẹ́ gang fight náà ẹ máa mú àwọn èèyàn ẹ máa fèsì wọn káàkiri ọmọ tí ò ṣẹ̀yìn ọmọ tí ò ròyìn ẹ máa bá tiẹ̀ jẹ́ wóró ọmọ yẹn ọmọ Cynthia yẹn ṣé kí ni èjì ọmọ yẹn àti èjì ìwọ tó jẹ́ pé àṣemọ́dà olórí burúkú ẹ fail irú ọmọ yẹn ń sìn kí ni difference nínú èjì ọmọ yẹn àti èjì ọmọ títí tiẹ̀ ó dẹ̀ mógun ó dẹ̀ ń gbé tì ṣé ìyá ni ìwọ ìyá àbí sunwó náà ẹran núrù ṣé ìyá ni ẹ àbí sunwó náà ẹran núrù olórí burúkú olòṣì ajá àgbòrò ìwọ tí gbogbo Manchester ti dóbú ẹ tán tó bú ẹ ti ṣẹ tó ti ṣe bàlàbàlà òbú ẹ ṣe yàmàyàmà òbú ẹ ṣe pèṣìpèṣì olóṣì òbó olóbò lórí burúkú máa lé káàkiri bó lórí burúkú ẹ ṣe wà excited nìyẹn nígbà tí Ṣọlá contact ẹ ṣe nínú wèrè ń dùn ipò òun ti rí mọ̀ ń gbọ́ I don't want you to talk about Bukky Jesse ẹni mọ̀ kí Bukky Jesse kó kúkú òjijì kíkú pàdánù àbí kò fẹ́ dáa fún Bukky Jesse ni àbí Bukky Jesse fẹ́ ṣorí burúkú mọ́ta rẹ̀ ni èmi Dorcas ò ní sọ̀rọ̀ Bukky Jesse báwo mo ní ẹ̀dọ̀ orí burúkú tó wà lọ́wọ́ yín síta ẹ̀ ní ṣoríire kẹ́ ẹ̀ ṣòfò dànù kí ti yín bàjẹ́ one after the other tẹ́ ẹ̀ bá dáa tó wà lọ́wọ́ yín síta ikú pa yín dànù gbogbo èyí tó bá ní nǹkan kan lọ́wọ́ nínú yín lórí social media yìí nípa Dorcas tẹ́ ẹ̀ bá kó síta ẹ̀ ní ṣe oríire
tó o bá ti ní nǹkan kan lọ́wọ́ nípa mi tó ń mú pamọ́ tó ò lè kó síta ó máa ṣòfò ní tí ẹ máa bàjẹ́ ní gbogbo wọn tó ní nǹkan lọ́wọ́ nípa mi tó ń gùn ẹ́ gìrìgìrì gàràgàrà láti kó síta tó ò bá kó síta ó ò ní jèrè ọmọ. ó ò ní ṣe kí ni ó ò ní jèrè ọmọ kó sì lọ olórí burúkú olóṣì ike olóṣì ike ṣe kinní kan kó sì lọ kó rí burúkú lọ bí bàbá ẹ̀ léèrè pè yá ẹ olórí burúkú Bukky Jesse wọlé dé Bukky Jesse olóṣì olórí burúkú ṣé tó o bá ń sọ̀rọ̀ tiẹ̀ ní orí platform ẹ̀ orí mi kí n wá sọ́dọ̀ ẹ̀ kí ló dé tó lórí burúkú ẹ̀ ò lè gbà mọ́ra ò ní ṣoríire òfò pa ẹ́ dànù sórí ibú ó máa ṣorí burúkú mọ́ta rẹ̀ ni. kó sì lọ we will not be distracted here. olórí burúkú ọmọ tí o bá ń ṣe pé o ti ṣòfò nínú ayé títí ẹ ti bàjẹ́ mọ́ta rẹ̀ ìwọ tó o fẹ́ pa almost 23 people lórí Facebook ń bí ó rí kò sírù nǹkan kan tó o bá gbá màá gbà fún ẹ padà ọlọ́run ṣé orí pé ó wálẹ̀ lára ẹ̀ àbó orí pé ó ti wálẹ̀ lára ẹ̀ o rántí ìgbà tó ń ṣorí burúkú káàkiri tí wàá máa lọ lé onílé tí wàá máa ṣòṣì káàkiri mo wọlé tọ̀ ìyá ẹ̀ wá ìwọ wá dán mi wò báyìí tó o bá ti mọ̀ pé wọ́n bí ìyá ẹ̀ tí wọ́n bí bàbá ńlá kú bàbá ẹ̀ tó mọ̀ pé bàbá ẹ̀ Bukky Jesse ló ń jẹ́ wá dán mi wò e get something wey I get for ground wey I wan serve you kí n serve ìyá ẹ̀ pàápàá ṣùgbọ́n tó o bá ti mọ̀ pé wọ́n bí ìyá ẹ̀ dá ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ́ o jọ máa bọ̀ wá sékòó michael jókòó sórí íńtánẹ́ẹ̀tì mẹ́yẹn kó lórí burúkú ẹ máa bú lọ́ba kó máa bú níjòyè ìwọ ọmọ gbàjẹ́ ń sinmi ọmọ òfò ọmọ ìbànújẹ́ kó máa bú àwọn lọ́ba kó máa ṣe máa bọ̀ lẹ́kọ̀ọ́ wá sọ́n ṣe jù wọ́n tó bá ti mọ̀ pé wọ́n bí bàbá ẹ̀ olórí burúkú Bukky Jesse tó kú kí òjijì tó bá ti mọ̀ pé wọ́n bí da tó mọ̀ pé ìyá olórí burúkú yìí yóò fò tó bí ẹ oníyá ẹ̀ máa bọ̀ ní nàìjíríà tó bá ti di December ọ̀ kó sọ fún mi ìgbà tó fẹ́ lọ kó jẹ́ ká lọ ó ní ṣoríire láyé hello ó ní ṣe kí ni ó ní ṣoríire láyé. olórí burúkú ọmọ olóṣì òbó tèmi ló ń wá ká òbó Dorcas lólórí burúkú ń wá ká ẹbí ni gẹ́sì ẹbí gidi kan we deal with you we do this we do the ta lólórí burúkú yín lórí cyber wọn bí ìyáláyà kú bàbá ńlá kú yàyín dà ìyáláyà yín ò ní ṣoríire olóṣì olórí burúkú ó lọ ń kó orúkọ tèmi sínú kinní pé kán lọ pa ìyá ẹ̀ dànù at the end of the day ìyáláyà ẹ̀ ló ṣánkú dànù mọ́ ìyá ẹ̀ lójú ó ní ṣoríire láyé olóṣì olórí burúkú ó bàbá Mohbad tó jẹ́ pé wà tí ẹ ti jọ dóra yín lórí WhatsApp tẹ́ ẹ ti jọ labo skibo yín ìyẹn bàbá wa jápamọ́ lọ́lọ́ ẹlẹ́lẹ́yà ẹlẹ́sìn bàbá wa jápamọ́ ẹ lọ́wọ́ pérọ́ o lè lo wọn as tool for your orí burúkú tó ń ṣe mọ́ lórí burúkú ẹ wá ṣe you know all these people you don't even believe them before you believe them you bring them on social media you don't know how evil they are I regret ever supporting you ṣé bàbá Mohbad béèrè pé kò rùn lọ́wọ́ olóṣì ọmọ òfò bí ìbá ṣe pé lórí burúkú ṣé bí gbogbo yín là ń gbọ́ pọ́n mi kì í wo kíní tẹ̀ ń ṣe yẹn bọ̀ wọ́n ní gbogbo yín lẹ ti dó bàbá yẹn tán kí ló dé ṣe fẹ́ dó bàbá Mohbad pa ni ẹ̀yin wèrè olórí burúkú justice for Mohbad eléyìí tẹ́ ẹ máa jẹ́ ń bẹ̀ ní òde olórí burúkú yín ó gbádùn gbogbo àkáǹtì yín òun lẹ ti fi kọ̀lẹ́ẹ̀tì owó tán àmọ́ justice olórí burúkú tẹ̀ ń ṣe bí ìbá ṣe pé yẹn náà tíyẹn náà jẹ́ bàbá òṣì tó ń ṣe rádaràda káàkiri ṣé kò yẹ kó ti jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ lọ rẹ́sìtì àwa wí tán ní kíyàwó Mohbad kó má gbádùn ayé ẹ̀ kò ṣe ní gbádùn ayé ẹ̀ ṣó lórí burúkú nìyẹn ọmọ yẹn ò ṣe ní gbádùn ayé ẹ̀ kò ṣe ní flaunt ẹ̀ ẹ rí orí burúkú yín tẹ́ ẹ ṣe látọjọ́ ẹ̀ nísìn ṣọmọ yẹn ò ti máa live life ẹ̀ báyìí ẹ wà ń bi tẹ́ ẹ ṣe deposit òkú yín tẹ́ ẹ ṣe ń pariwo justice olórí burúkú káàkiri kò dẹ̀ ṣe yín ẹlòmíì o ìwọ olórí burúkú ọmọ òfò Bukky Jesse tó ní ṣoríire náà ni. ẹnìkan ní àṣẹ ṣé Dorcas máa ń sọ̀rọ̀ báyìí èmi kàn ń wá àwọn wèrè yẹn ràn látọjọ́ ẹni ṣé mo ní táìmù fóṣì ni olórí burúkú yìí ni ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ sùn re òkú Mohbad ò ní jí ó gbádùn ìwọ náà ò rí bí táyé ẹ kù sí gbogbo àwọn tó kù lórí ìkànnì gbogbo wọn ọlọ́run ṣe fún tọ́lọ́run ṣàánú wọn
Ọlọ́run ò ṣàánú ẹ, ojú kan tó lórí burúkú ẹ wà lórí burúkú ẹ wà tó kó eyín òfò jọ síbẹ̀. Kí ló dé tó lórí burúkú ẹ jínú owó òkú Mohbad pa ẹ́ síbẹ̀ yẹn? Òun ló máa pa ẹ́ last ó máa fún ẹ lọ́rùn pa ni. Olórí burúkú ẹ jí owó Mohbad ó lọ fi ṣe yín àpapà eyín yẹn tún wá wọ́, ó tún wá ṣe wọ́gọ̀wọ̀gọ̀ wégewège igi kí ló dé? Ṣé wọ́n ju wèrè ẹ̀ ń ṣẹlẹ̀ yín ni? Àbó lórí burúkú ẹ ti lọ fi yín já wọn lóko jẹ. Ẹ̀yin ọkùnrin ẹsẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run o, wọn ò ní fẹ́ yín òfò, wọn ò ní fi bà yín lóko jẹ́. Irú eyín Bukky yẹn kò gbúdọ̀ ṣe kíni, kò gbúdọ̀ ṣàyàn jẹ. Ẹ bá ṣá eyín ẹ bá gbó olórí burúkú ọmọ. Tírú olórí burúkú yẹn tó bá dé yín doko, ayé oko yẹn ò tún ṣe kíni, ayé oko yẹn ò tún normal mọ́. Olóṣì olórí burúkú ọmọ òfò. Ó wá wonder the reason why tó lórí burúkú ẹ fi single ò ṣe ní single. Ó mọ story ayé ẹ lórí ìkànnì ni. Kò ní bá mi yẹ, kò ní bá mi dá fún ẹ. Sọ fáwọn tó wà níta lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe orí burúkú tán wálé ayé wá ṣe. Sọ fún wọn pé kán jọ o. Kó contact wọn pókè pé ọ̀rọ̀ ayé Dorcas tó máa ń wá káàkiri, tó ti ń wá látọjọ́ ẹ̀, tó fi gbọ́yàn síta the other day, tó fi send ẹ̀ fún olórí burúkú kejì ẹ yẹn. Ipò kè pé Dorcas tún ti bú ẹ o, kán jọ kán wá ṣe kíni, kán lè gbóbò fún ẹ olòṣì. John bí ẹni tó lórí burúkú ẹ olóbò lábẹ́, olórí burúkú ọmọ. Òbò Dorcas ló ń wá káàkiri, ṣé o fẹ́ lànà? Olórí burúkú, mi ò lè ṣe kíni, mi ò lè fún ẹ ní òbò mi ńlá. Hello, mi ò lè gbóbò mi sílẹ̀ fún ẹ Bukky Jesse kó la kó wá de yín de. Olórí burúkú ọmọ òfò. Olórí burúkú Bukky tún ti wọlé o. Ẹ̀ẹ́dẹ̀ yín bo wèrè olóṣì, wèrè tún ti wọlé, ó tún ti dé o. Ẹ gbà wá lọ́wọ́ Bukky Jesse olè. Olórí burúkú tó pa Mohbad. Bukky Jesse ló pa Mohbad. Òun ló rán àwọn èèyàn kan lọ pa. Olórí burúkú tiẹ̀ tó ń kọ kọ́mẹ́ǹtì síbẹ̀ yẹn, fúnra ẹ lólórí burúkú ẹ ń kọ kọ́mẹ́ǹtì, fúnra ẹ náà lólórí burúkú ẹ. Ṣé òyì bá àwọn wèrè o? Ṣé òyì bá wọn wèrè? Ẹ mọ̀ pé ó máa ń ṣe kéékèèké, ó máa ń da kéèyàn fún yín ní long group. Tó bá ti fún yín ní long group báyìí, ẹ máa ń rò bóyá epo képe pé bóyá kínní ni. Èmi ò kàn ráyè tiyín látọjọ́ ẹ̀ nítorí mi ò ráyè orí burúkú tẹ̀ ń ṣe. Mi ò ráyè tiyín ni. Kò ń ṣe pé lórí burúkú yín ṣe kíni, kò ń ṣe pé lórí burúkú yín jámọ́ nǹkan kan. Ẹgbàá yín wà ńlẹ̀. Hello, ẹgbàá yín wà ńlẹ̀ lẹ́yẹ kankan lẹ́gbàá yín ṣe wà ńlẹ̀. But mo kàn ráyè olórí burúkú rí. I really miss Dorcas voice. This jam. Olórí burúkú ọmọ. Olóṣì. Ó fẹ́ kó tiẹ̀ bàbá Genesis. Olóṣì. Jọ́ nítorí Ọlọ́run wá ná. Ṣé ò fẹ́ Bukky, ṣé ò ń ṣe pé o fẹ́ ṣòfò? Ṣé tí Genesis bá tiẹ̀ wá fẹ́ ṣọmọ, ṣé shapeless àmú ẹ̀ bàbí tiẹ̀ ní ìwọ kìíní kan rádaràda? Ó kí ń wo rẹ ẹnu mìíràn ni. Ọmọ eléyìí tó máa ń pa mí lẹ́rìn tí máa ń pé kí lélẹ̀, ṣé lè ti ya wèrè ni? Olórí burúkú ìlú á máa lù sí left báyìí, olórí burúkú ẹ̀ máa jó sí right ni. Tí ijó bá ń jó straight báyìí, wàláhì olórí burúkú aláyé bàjẹ́ wàá máa ṣe zigzag ni. Olóṣì. Ó dá mo gbọ́ wọ́n ní pé gbogbo ìgbà tí bàbá kí lorúkọ ẹ̀, bàbá Mohbad, gbogbo ìgbà tó lórí burúkú ẹ̀ tó fẹ́ ṣe dídó pẹ̀lú ẹ̀ tí ò fún ẹ ní dídó. Wọ́n ní gbogbo ìgbà yẹn lórí burúkú aláyé bàjẹ́ ni ò fún ẹ ní àdánù, ọmọ àlè, ọmọ játijàti, ọmọ rándanrandan ẹ. Wọ́n ní gbogbo ìgbà yẹn ló máa ń bọ́ síta tó fẹ́ throw ẹ̀ under the bus. ń gbọ́ ṣòótọ́ ni, kò ní í dáa fún ẹ, kò ní í yẹ. Ó máa ṣòfò dànù ní. Hello, ó máa ṣòfò dànù ní. Ìwọ tó bú ẹ ti wọ dẹ́mọ́rẹ́jì burúkú. Òbò tí ò ní wúlò. Ṣérù yẹn làwọn boys máa ta sí. Èèyàn kan máa rí ẹ bó ṣe jókòó sórí rádaràda lórí Facebook àárọ̀ ọ̀sán àtàlẹ́ tó ń ṣorí burúkú ń bẹ̀. Á nírú ẹ ló ń fẹ́ fi ṣaya. Orí wọ́n ń sọ̀rọ̀ èèyàn gidi, olórí burúkú tiẹ̀ náà ń sọ̀rọ̀, kò ní dáa fún ẹ láì. Olóṣì, olórí burúkú máa tẹ òbò orí burúkú, á tẹ̀ sórí Facebook ń bẹ̀ yẹn for 4 hours. A máa ṣe show lóríṣiríṣiríṣiríṣiríṣi máa gbẹ. Ṣé ìṣepọ̀ ọmọ yẹn ti ya wèrè? 4 hours. Olórí burúkú gbogbo òbò ti bàjẹ́. Ó jẹ́ lọ tẹ́sítì òbú ẹ. Ṣé wèrè ẹ ń tẹ́sítì òbú ẹ déédéé? Ṣáṣọ mọ̀ pé olórí burúkú ẹ ti wọ menopause.
òbò ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti wọ menopause báyìí kò kí ń rùn dáadáa, most especially olórí burúkú ẹ̀ tó jẹ́ pé òbò ẹ̀ ó ti fi ṣorí burúkú káàkiri gbogbo Manchester, tó jẹ́ pé olórí burúkú ẹ̀ òbò ẹ̀ ó ti ṣe olórí burúkú olè froster olè tó ti fòbò ṣorí burúkú lórí ní gbogbo ọ̀nà Manchester, wàá tún tẹ́ òbò, wàá tàtẹ́ òbò, wàá tẹ́ sílẹ̀ síbẹ̀ 4 hours, wàá jókòó síbẹ̀, gbogbo ẹ̀ máa rìn síbẹ̀, bẹ́ẹ̀ lólórí burúkú ń yaṣó ló ń tọ̀ sí ibẹ̀ ní a máa ṣe fatafata fètè àti ètò kan àti ètò kan lólórí burúkú máa gbẹ́nu sí. ò ní jèrè Bukky, ò ní jèrè lórí burúkú ọmọ àlè, ọmọ òṣì, ọmọ játijàti, ọmọ randanrandan, ọmọ òfò, ọmọ ìbànújẹ́, ọmọ gbàjẹ́ ń sinmi, abanilójújí ọmọ, abanilójújí ọmọ, ọmọ tí ìyá àti bàbá ò jèrè, kò sí kankan náà àwọn ẹbí tó jèrè ẹ̀ bó ṣe wà yẹn. olórí burúkú akótilétà, olòṣì, ọmọ òfò. torí bàbá Mohbad lóhun òdu ẹ, olórí burúkú ẹ ò dẹ̀ fẹ́ ya wèrè mọ́ bàbá Mohbad lọ́wọ́. wèrè ò lè ṣe kí ni, wèrè ò lè ya wèrè kó ya wèrè mọ́ títa bẹ́ẹ̀ sílẹ̀ náà. olórí burúkú oníkílé, ó jẹ́ lọ kọ́ntínú ibi tó ti ń fọ̀ gbé àwọn arúgbó kó kórí burúkú kù ń bí, lọ kọ́ntínú ìgbé arúgbó tó ń fọ̀ wèrè. olóṣì ọmọ àdánù, olórí burúkú, olòṣì, gbogbo èèyàn kó ọyàn tó nọ́mà jẹ́ olórí burúkú. ṣe lólórí burúkú okùn ẹran báyìí lólórí burúkú máa fi so ẹran, ló máa fi so wèrè máa yà. wàá máa gbọ́ òun ti ṣe kí ni o. somebody say Dorcas menopause stuff no dey smell o. ti Bukky Jesse ń rùn, tí Bukky Jesse ń rùn orí àga bẹ́ẹ̀ ló máa jókòó 4 hours. ṣé òun gbọ́dọ̀ jókòó 4 hours 5 hours sórí àga kó bú ẹ̀ má máa rùn? òbò Bukky Jesse ń rùn fa, ó ń rùn gidi, ó ń gbá gidi, ó ń gbá débi tí mo wà. olóṣì ọmọ pàpàǹlagi, ọmọ òfò, ọmọ tí bàbá ẹ̀ ò ṣoríire kó tó, bàbá ẹ̀ balẹ̀ ayé jẹ́ kó tó kúrò láyé ni, ọmọ bàbá olè, olórí burúkú aláyé bàjẹ́. gbogbo àwọn wòlíì ti gbé ìyá ẹ̀ ṣe pé tó ń bá bí ìyá ẹ̀ dà tó mọ̀ pé orúkọ ẹ̀ ló ń jẹ́ Bukky Jesse, tó ń pè bàbá ẹ̀ ní Gbenutan Jesse. níṣó lẹ́kọ̀ọ́, hello, níṣó lẹ́kọ̀ọ́, èkó dùn máa bọ̀. olóòórùn aláyébàdí olè, ẹni ìpè, ẹni òfò, kò ní yẹ. ta ló tún kù? èwo nínú yín ló tún wá? mo rí tó lórí burúkú kan náà ń sunkún, tó lórí burúkú ti bí. àwọn wèrè domi lẹ́lẹ̀ má domi lórí chair, jọ má jẹ́ àbímọ ayé. àwọn ẹlẹ́lẹ́yà, ṣé mi máa ń parọ́ ni? mi ò mọ̀rọ̀ pàná ní tó ṣẹlẹ̀, ìwọ náà mọ̀nà, ọmọ kó sì lọ́jọ́. tẹ́ ẹ ṣe gbá lẹ́kọ̀ọ́ tẹ́mi wà nínú èsì tí mò ń gbádùn ayé mi, tó lórí burúkú yín tínú yín dùn káàkiri lórí Facebook pé olórí burúkú yín ti réyàn kan mú, èmi Dorcas abẹ́ ti ṣí èrè. èèyàn mi ọmọ eléníyàn kò ní bá mi dá fún yín one after the other. tẹ́tí rò pé ẹ ti réyàn kan mú, ẹ ti ṣe kinní kan, ọmọ mò ń gbádùn bí tí mo ti ń jayé mi o. olórí burúkú tiẹ̀ 3 days náà fi tiẹ̀ mọ́ ọjọ́ 3 ló lò ń bẹ́ o, kókó sì dànù. hello, kó sì dànù. oníràdàràdà ni ìwọ náà. ìwọ gan wà nínú àwọn tó ń fòbò tó fi ṣe kíni, tó fòbò tó fi ṣe promo. kò sí kankan nínú yín tó mọ́ lórí Facebook ẹ̀ kó máa rọ̀nù ẹnu bí olórí burúkú ni. gbogbo nǹkan tó ń ṣe yín lẹ fi ń bọ́ àwọn èèyàn. àwọn olórí burúkú tó ń bímọ fàjèrò tó fẹ́ gbé fálára. olórí burúkú yín bì lẹ́tí lóyún fàjèrò tó lórí burúkú yín fẹ́ gbé fálára. ẹ kó sì lọ. èwo ni kéèyàn máa make mistake ẹni tó lóyún fún kó má mẹ́ni tó lóyún fún. ìbí nítorí pé ó ti dóríṣiríṣi okó tí òmìnira tó dó ń bẹ̀ tí òmẹ́ni tó ní ni. kí wàá lórí burúkú tẹ̀ ń sáká tẹ̀ ń sọ káàkiri. èwo ló mọ́ nínú yín? olórí burúkú wo ló mọ́ nínú yín? Dorcas dóko ìgbà yẹn wá ń kọ́, ṣé kí n má dò ní? kí ló dé tẹ́ sọ ráyé di security lórí òbò mi? àbí kò fẹ́ dáa fún yín ni? ṣé kò fẹ́ dáa fún yín ni? àwọn olórí burúkú tán fi £3.50 tán fi gba Chinese rice náà fi gba pátánì wọn. omi ńlẹ̀ lẹ́ má dùn mí lórí iṣẹ́. kí ló fẹ́ jóòṣì? kí ló forí burúkú fún yín? ọ̀rọ̀ màtí ẹ̀ sí lẹ́nu ti yín nǹkan kí máa ṣe ẹ̀yin tán fi ṣe pàpà ńlánu, tán fi ń ṣe kíni, tán fi ń ṣe gbogbo àwọn tó kù náà gbé wọn wọlé náà fi kíni náà dádì oyè sí wọn lórí. hello, gbogbo àwọn tó kù náà tán gbé wọlé tán dádì oyè sí wọn lórí. ó di tọ́ọ̀nù yín báyìí, wọ́n ní kẹ́ kó ṣí orí burúkú lọ ní. wọ́n ṣe kíni, wọ́n do yín, wọ́n tutọ́ wèrè sínú ẹ̀ ni. ọba tó dúró mi lóyún gboyún lọ́wọ́ mi o, ọba ni o. ńgbà tó ń ṣe kíni tó ń labo skibo bò yín, tó ń ṣe kíni tó ń yọ
wọ́n tutọ́ wèrè sí ní pé kó sì lọ. Eléyìí jàǹkáríwọ̀ wà lára ẹ̀. Jàǹkáríwọ̀ gidi wà lára ẹ̀. Àwọn ò lè gbélé ìsílẹ̀ ilé ìdọ̀tí. Ẹ̀yin onídọ̀tí tẹ́ máa pèèyàn lónídọ̀tí. Ẹ̀yin aṣòṣì máa mú orí sáíbà. Àbí nítorí torí tọ̀dọ̀ yín ò tí ì jáde. Ó pọ̀ ńlẹ̀ yẹn. Ẹ kó sì lọ. Ẹ̀yin onídọ̀tí, ẹ̀yin olè, ẹ̀yin olóòórùn. Ẹ̀yin olóòórùn ẹ̀ ń pa àwọn èèyàn lólóòórùn. Ẹ̀yin onídọ̀tí olóòórùn ẹ máa pa àwọn èèyàn. Olóòórùn ni wọ́n. Àwọn ọmọ ní tó ń sìn yẹn. Àwọn ọmọ ní kìnnìkan meanwhile ọ̀rọ̀ yín à ń gbọ́ lójoojúmọ́ náà. Ẹ̀yin olórí burúkú tẹ̀ ń dókú tẹ̀ tún ń ṣe. Orí àwọn ọmọ tẹ̀ ń ṣe yẹn ó ní ò jẹ́ kẹ́ ṣe kíni. Ó ní ò ní jẹ́ kẹ́ gbádùn tẹ́ máa fi wọlé tẹ́ máa fi faṣọ bò rẹ̀. Ẹ kó ṣì orí burúkú lọ. Ẹ kó ṣì lọ. Ẹ̀yin tẹ́ pé gbogbo àwọn èèyàn tó kù gbogbo wọn náà dó lórí láàfin. Gbogbo wọn náà dó lórí láàfin. Ó di tọ́nà ọ̀dọ́ tí wọ́n ní kẹ́ kó ṣì lọ kẹ́ kórí burúkú sàn pé kí ni tá ń lé ń bo kí la fẹ́ fi ṣe dá padà. Wọ́n wọ́ọ̀ṣì yín dànù ní mẹ́ẹ̀nà. Ó tún gbà wá tì fún yín o. Nínú gbogbo àwọn tó ń ṣe kíni nínú gbogbo àwọn tó ń jẹ́nu kíní yẹn. Ẹ̀yin nìkan wọn dádé lé yín lórí. Wọ́n jẹ yín wọ́n tú yín dànù ní púẹ̀. Kí ló dé kí ni kíngí mítì àbí kí lọmọ yẹn ń jẹ́ kí ló ṣe fún yín? Ṣéèpù ẹ̀ tún bí yín nú. Ṣóun ló ní ẹ mọ́ nídìí ṣóun ló ní ẹgbẹ́ kú nẹ. Èwo kéèyàn ò dàgbà kó mọ̀ níyè. Èwo làgbà ya ìwà àgbàyà lọ́lọ́run ò fẹ́. Ìwà àgbàyà lọ́lọ́run ò fẹ́. Èwo ni kéèyàn máa ṣe bí àgbàyà òpònú kiri. Èmi náà ti ṣerú project yẹn rí. And you know when I did that project. Níbo lẹ ti ṣerú project tí King Michi ṣe rí níbo? Nígbà wo? Kí ló dé tó jẹ́ pé anything tó bá ti jọmọ́rọ̀ bí ọ̀rọ̀ bàbá àfi bí kẹ́ ẹ kú síbẹ̀ ṣàṣọ́ṣépè fún yẹn nẹ. Ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ kó mi dò. Ẹ fi bàbá ń bàbá sílẹ̀ jẹ́ kí bàbá ń bàbá ò nẹ́sẹ̀ mẹ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀? Àwa tá a jọmọ bàbá òrìjínà gan-an a máa pariwo ká máa ṣe kí King Michi tóun bá gbé mẹ́sẹ̀gì síta. Ṣé bẹ́ẹ̀ náà ti rìkọ́ọ̀dù tẹ́ wá play ẹ̀ fún wa rí? Ta ló lórí burúkú nù ẹ̀yin méjèèjì? Tọmọ yẹn wọ́n sì lè dínà ẹ̀ pé kò ń ṣọ̀dọ̀ wọn ló ti wá ṣùgbọ́n títí yẹn a gbọ́ voice ní olórí burúkú ni yẹn. Ẹ kó ṣe lọ. Ìkà ọ̀bàyéjẹ́ ni yẹn. Ẹ̀yin náà fẹ́ set wọn up fún dragging ní. Irú tọmọ yẹn tẹ́ rí nísìn. Bàbá ò mà ní kẹ́nìbọ̀dì wá já kankan fóun. Bàbá yóò máa rán yín iṣẹ́ kórí burúkú sẹ́gbẹ̀ẹ́. Bàbá yóò rán yín iṣẹ́. Ṣé bàbá ẹ̀ ní kẹ́ ẹ jàjà òun? Kíní kan kìrìkẹ́ ẹ fẹ́ mọ̀ ju bàbá ń bàbá under the boss ni àmọ́ bó ṣe ń lọ. Ẹ̀rọ tó máa ní àyìn náà ni. Kéèyàn ṣá máa wà kó máa imagine ṣá. Imaginary ni ṣá. Kó ṣá máa imagine ṣá. Pé kí òun fẹ́ débẹ̀ òun fẹ́ lọ bẹ̀ wọ́n ní kò sí. Wọ́n ní gbogbo àwọn tó wà nílé wọ́n ní gbogbo wọn náà kàwé wọ́n ní gbogbo wọn náà lówó lọ́wọ́ wọ́n ní liability lẹ́yìn jẹ́. Wọ́n ní wọn ò fẹ́ wọ́n ní liability nìyí wọ́n ní gbogbo àwọn tó kù wọ́n ní gbogbo wọn lówó ń jáde látàpọ̀ wọn wọ́n ní wọn ò jókòó sí wọn lọ́rùn kan máa sọ pé kán mú wá wọ́n lọ́dọ̀ yín wọ́n ló ti sú wọn wọ́n lẹ́yìn báyìí wọ́n ní wàhálà yín ti pọ̀ jù mú wá nítorí pé kí nítorí ẹ̀ nìkan ṣe. Wọ́n ní kẹ́ ẹ lọ upgrade education yín a little bit better than bó ṣe wà wọ́n ní kẹ́ ẹ kórí burúkú lọ wọ́n ní wọn fẹ́. Kí ló dé? Ṣé dandan ni? Ẹ kó ṣì dànù. Irú ọmọ yẹn gan bó ṣe wà yẹn tí bàbá bá gbẹ́sẹ̀ lé irú ọmọ yẹn mo fọwọ́ sí. Ó rọ́mọ ni. Ẹ máa fòkú wórun ni. Ọmọ yẹn set now. Ọmọ yẹn no. She got it, man. She got it. Ọmọ yẹn ní gbogbo everything ó mọ̀. Iṣẹ́ gidi nìyẹn tí bàbá bá jẹrú iṣẹ́ yẹn kò sí tó fi ń ṣèyàn bàbá mo fọwọ́ sí afẹsẹ̀ sí ẹ tẹ̀ mọ́lẹ̀ ẹ gbẹ́sẹ̀ lé. Ọjọ́ kìíní àná báyìí wọ́n rí pé bàbá ọ̀nà if only you know nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ọmọ. Ìgbà tó jáde tó ń sunkún bá mo kàn fi ẹrẹ́ rìn ni tó bá kún mọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni ṣé orí gbogbo pákéjì ọjọ́ yẹn wà láìdáláì gbogbo aláàmọ̀ sí tó láti mọ̀ pé ó máa ya wèrè wá síta ni á mọ̀ pé ó máa ya wèrè wá síta ni. Bàbá na my person o má lọ fọ hello girl má lọ fọ ọmọ 5 and 6 tó close tó pàdé gidi gbogbo òṣì tó máa ń ṣe náà lẹ́yìn a kò máa ń fi ẹrẹ́ rìn ní. Baba na my person to the core. Harry, I'm not defending anything. Baba, he sent you before.
I'm not defending anybody online anymore. Gbogbo yẹn packaging ni bàbá ò fọ, èmi ti já bàbá sí. Mo ti já wọn sí pé packaging náà packaging yín bàbá. Gbogbo tó ń ṣe ń gbà yẹn kàn ń ṣe bígbà táwọn ń jà fún yín ni. Wọ́n jà fún yín, wọ́n packaging ni. Bá ni mo jàgbàjàgbà nẹ. Bẹ́ẹ̀ ni èmi ló lo ayé jàgbàjàgbà ni ẹ fi lẹ̀. Àìmọye tẹ́yìn náà ti jágbà ń bí. Ẹ̀yin ẹ máa kó àwọn akúṣẹ̀, àwọn aṣòṣì, àwọn kápẹ́ńtà, àwọn ẹlẹ́ran ẹlẹ́ja, ẹ̀yin máa kó wọn lọ kúrò ń bí jàgbà lẹ́yìn náà. Èwo ni ò jàgbà nù yín nínú lórí ìkànnì ẹ̀rọ ayélujára ẹ mọ̀ gbé ṣe jàgbà, gbogbo yín jàgbà nìyẹn. Gbogbo àwọn ṣebí ẹ̀yin ṣáà ti já àwọn kápẹ́ńtà gbà, ẹ ti já gbogbo illiterate tó wà ń bí gbà. Ó wà òkè. Bí Dorcas bá sì rí ẹran gidi bóun náà bá jàgbà, ẹjọ́ ó jàgbà, ẹ̀yin ẹ máa kó àwọn illiterate lọ. Ẹ jẹ́ kémi wà. A máa ń fi ẹrẹ́rìn ní gẹ́ òyì o, a máa ń fi ẹrẹ́rìn Ọlọ́run pé kí ló ṣe lè ṣe, ta ló ránṣẹ́ ṣé wọ́n ní àṣọ́ṣì lórí social media, ó sì ìṣòṣì ẹ wo ni ẹ̀wọ̀n tó tún ṣe léni o, ẹ̀wọ̀n tó tún sọ léni o. Bó ṣe ń ṣọ́ mi ni mò ń ṣọ́ ẹ my dear, mo keep ẹ close ìbàjẹ́ èmi gan ṣọ́ ẹ. Ó tún ti ṣòṣì o, ó tún ti ṣòṣì. Ṣé wọn pa àwọn ò sí lórí social media, èmi máa bẹ́ẹ̀ send ẹ̀ sí wọn. Pé ó tún ti wà lọ́ọ̀lẹ́, ó tún ti ń ṣòṣì o. Ó tún ti ń ṣòṣì as usual. Wọn ò rán iṣẹ́ kó bá wọn jàjà náà. Ṣé anybody rán iṣẹ́ kó jàjà ni? Àwọn èèyàn tó wà lórí social media ni wọ́n fún ẹ ní agbára tó fi di èèyàn mọ́ wọn lọ́wọ́. Because they don't know how to handle somebody like yourself. Instead tó fi ń bá àwọn tó bá ní tó fẹ́ súnmọ́ yẹn tó fi ń bá wọn jà, kò yẹ káwọn ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbà yẹn. Tó bá pọ́n ti ṣe normal wàláì tàláì, kò sí bó ṣe lè wọlé sí anybody lára. Kó sì lọ jọ, kó sì lọ wọlé síta ní lára Bímbọ́. Ọmọ mi náà, ọmọ ọgbọ́n lèmi náà. Bẹ́ẹ̀ náà ni mo jókòó tó lórí burúkú ìjókòó tó ní, hey, see the one he's taking my husband from me, my boyfriend, the relationship she destroyed. Mo ní wá gbà mí ta nìyẹn níbo. Mo ní ṣé ẹ fẹ́ jẹ́ kí n pe bàbá fún yín, èmi mi lè pè wọ́n níwájú yín tì yín. Mo lè lọ, ṣé kí n lọ mú fóònù mi wá kí n sáré pé wọ́n pé ta ni. Ẹ má jẹ́ kí èèyàn máa forúkọ èèyàn kó máa fi gba star fún yín bí wèrè máa níwọ̀n. Àwọn ilé má kàn wá ṣe kí ni wọ́n kàn máa wá ta tibítibí ni. Wọ́n dẹ̀ yẹ̀ wọ́n wò. Bóyá ń yẹ̀ wọ́n pé kí lélẹ̀ ìranù lélẹ̀ ìnà òṣì lélẹ̀ ìnà agbẹ́gi jọjọjọjọjọ. Ẹ má sọ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀, ẹ má sọ pé wọn ò lè send message yẹn, kò sí tó wà impossible fún wọn láti àmọ́ pé o ti fẹ́ bá wọn jà tipẹ́tipẹ́, àwọn náà ò dẹ̀ run ẹ. Ṣé wọ́n run ẹ iṣẹ́? Nígbà tó bá rán yàn iṣẹ́ téèyàn bọ́ sọ online tó bẹ̀rẹ̀ sí ní sunkún, tó ń sunkún òfò, tó ń sunkún orí burúkú káàkiri. They send me, I did this, I did that, mo forí ṣe, mo fọrùn ṣe, láì ṣe pé mo rán iṣẹ́ pé kó wá jàjà mi ẹ kó ṣì lọ. Ó dàárọ̀, mo fẹ́ lọ sùn. Ẹ jẹ́ wá sunkún sábọ́ díẹ̀ o. Hello. Olórí burúkú Bukky Jesse. Wá sunkún sábọ́. Mo fẹ́ fi ìyá ẹ, mo fẹ́ fi ṣe kí ni, mo fẹ́ fi jẹ pé ìdí ẹ kò ní dáa fún yàrá yankun bàbá ńlá kù yẹ. Ó dàárọ̀. Mi lọ nìyẹn o. Ẹni bá perí mi níbi onírí tí ẹ máa jẹ́ ti bí, ẹni bá sọ̀rọ̀ mi láìdá lọ́rọ̀ ní àìdá máa jẹ́ ti ẹ̀ tìrántìrántí ẹbí tẹbí taratara tọmọtọmọ. Bó ṣe máa wà nìyẹn. Bye.